ló fa ìdí tí NBC ìyẹn National Broadcasting Corporation àti ìjọba àpapọ̀ fi gbégidí lílo orin Abdulkareem Idris lórí rédíò àti tẹlifíṣàn àti káàkiri ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo iléeṣẹ́ ìròyìn pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà ó náà ni àjọ yìí tá a mọ̀ sí NBC fi ìwé ṣọwọ́ sí wípé orin Abdulkareem Túnráyọ̀ Ajénifújà kò gbọdọ̀ jẹ́ lílò láwọn ìkànnì ayélujára wọ̀nyí. Kí ló wá fà á tí orin yìí fi di èèwọ̀ àwọn ìkànnì gbogbo wọ̀nyí lórílẹ̀‐èdè Nàìjíríà? Ta gangan ni Idris Abdulkareem Túnráyọ̀ Ajénifújà jẹ́? A bí òǹkọrin yìí ní ọdún 1974 ìyẹn lọ́jọ́ 24 oṣù kejìlá. Ó sì jẹ́ òǹforindára tá a mọ̀ sí Pàpà, ṣùgbọ́n ẹ̀ka RAB òun náà ló ti ń kọrin tiẹ̀. Lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tá a bá ń sọ nípa àwọn olórin tàkasúfèé, Idris Abdulkareem Túnráyọ̀ Ajísáfẹ́ jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó ń bẹ̀rẹ̀ orin tàkasúfèé yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn kan gbàgbọ́ pé ọmọ bíbí ìpínlẹ̀ Kano òun náà ni Idris Abdulkareem yìí, ṣùgbọ́n ìwádìí fi yé wa wípé ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni o. Bẹ́ẹ̀ sì ni pẹ̀lú ìyá ẹ̀ ló jẹ́ ọmọ Ògùn State. Bàbá ẹ̀ wá láti ìlú Iléṣà, níbi tí a ti lè fi gba aya gba àyà sọ pé òun pẹ̀lú jẹ́ ọmọ Yorùbá tó wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn nílùú Iléṣà. Ohun tó wá sọ Abdulkareem di èrò ilẹ̀ Haúsá ó náà ni pé lẹ́yìn ikú bàbá rẹ̀, ìyá rẹ̀ àti àwọn ìbátan rẹ̀ 8 ọ̀tọ̀ọ̀tọ̀, òun náà ni ó sọ di èrò ilẹ̀ Haúsá. Nígbà yìí ọmọ kékeré ló sì wà, kò tí ì ju ọmọ ọdún 2 lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, èyí tó gba ẹ̀mí bàbá rẹ̀, ìyá rẹ̀ àti àwọn ìbátan rẹ̀ 8 yìí. Èyí ó náà ló fa ìrìn àjò rẹ̀ lọ sílẹ̀ Kano, tó sì fi di ẹni tí àwọn èèyàn rò pé Haúsá ni, nítorí pé ilẹ̀ Haúsá gan náà ló gbé dàgbà. Ìsọ̀rọ̀sí rẹ̀, ìwùwà rẹ̀ àti ìwà ìbìkítà láti sọ òótọ́ ó wà lára tó kọ́ ní ilẹ̀ Haúsá, torí pé ẹ̀ẹ̀kan là á kú, n ò lè wá kú kò sì lè joyè ilé bàbá ẹ̀. Òun náà ló wà nínú ìwà Idris Abdulkareem Túnráyọ̀ Ajénifújà. Ní ọdún 2024 ló gbé orin kan jáde tí ó pe orin ọ̀hún ní Nàìjíríà jàgàjàgá. Jàgàjàgá ni ó sì pe àkọlé orin nígbà náà. Orin yìí làmìlaka débi pé gbogbo èèyàn ló mọ̀ túmọ̀ orin yìí, nítorí pé orin yìí ní í ṣe pẹ̀lú ìtọ́jú ọmọ Nàìjíríà rí, pàápàá jùlọ àwọn tí wọn ò là, tí wọn ò ságbé. Kódà nígbà náà ìwọ tí o ò bá rí já jẹ àti jẹun nígbà náà ó lágbára púpọ̀. Ṣùgbọ́n nígbà tó dé ayé Ọbásanjọ́ lákòókò yìí tí Nàìjíríà sì rí bákan nígbà náà, ọgbà yẹn òun náà ni Idris Abdulkareem ló gbé orin ọ̀hún jáde tá a pè ní Nàìjíríà jàgàjàgà, nítorí pé ìṣesí Ọbásanjọ́ ìjọba rẹ̀ nígbà náà ó fẹ́ pọ̀ sí òkè ọya ju ilẹ̀ Yorùbá lọ. Òun náà ni àwọn ọmọ Yorùbá fẹ̀rẹ̀ sí figbé ta nígbà náà wípé báwo lórílẹ̀‐èdè yìí ṣe rí báyìí, pàápàá àwọn ọ̀nà wa lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà náà. Wọ́n wò pé ó yẹ kí Ọbásanjọ́ nawọ́ sí apá àṣàlẹ̀ ń bí báyìí kí gbogbo ẹ̀ ó sì lè dùn kó bára wọn mu. Idris wọ stúdíò nígbà náà ó sì kọrin kan jáde èyí tó pè ní jàgàjàgá, níbi tí inú Ọbásanjọ́ kò dùn àti àwọn tí wọ́n ṣe ìṣàkóso ìlú nígbà náà, nítorí pé orin náà fojú sun ìṣàkóso ìjọba Ọbásanjọ́ níbi tó ti jẹ́ ìpèníjà fún Ọbásanjọ́ tó jẹ́ olórí orílẹ̀-èdè nígbà náà. Ìlú gbóná janjan nígbà náà nígbà tó orin jáde. Ọ̀gán ni àwọn àjọ NBC tó ti jáde ni wọ́n sọ pé orin náà ò gbọdọ̀ jẹ́ lílò lórí rédíò àti tẹlifíṣàn. Lásìkò yìí ayélujára kò tí ì di mímọ̀ púpọ̀ báyìí nígbà náà, ṣùgbọ́n ìwọ̀nba àwọn èèyàn tí wọ́n ti ra orin yìí sọ́wọ́, òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí í pín láàrin ara wọn orin tó sọ nípa ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà àti bí àwọn olórí wa ṣe ń lò wá nílòkulò lórílẹ̀-èdè yìí, nípa ìwà ìjẹbánu àti àwọn ìwà ìbìkítà nípa àwọn tí wọ́n ń ṣe ìjọba lé lórí láwọn àkókò náà. Púpọ̀ nínú orin Abdulkareem yìí ló jẹ́ orin tó máa ń fi ẹ̀hónú hàn àti ipò tí àwọn ọmọ Nàìjíríà wà nípa ìlàkọjá wọn
nípa ètò jíjẹ mímu níná àti lílò àti ìgbáyégbádùn ọmọnìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà lóró tí aráàlú ń là kọjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ń gbìyànjú láti kọ orin yìí láti ṣe ìkìlọ̀ fún ìjọba tó ń bẹ lórílẹ̀‐èdè àti láti jẹ́ kí ipò tí ọmọ Nàìjíríà ń dojú kọ láwọn àkókò náà kó di mímọ̀ fún ìjọba tó wà lórí àlééfà. Torí orin náà sọ̀rọ̀ lórí àwọn ìwà àjẹbánu, ìwà ìlú ọmọ ènìyàn ní ìlòkulò àti ìwà ìbìkítà sí ohun tí aráàlú ń là kọjá láwọn àkókò yìí. Púpọ̀ nínú orin rẹ̀ ó máa ń ṣàfihàn àti pé ó máa ń dojú kọ ìjọba tààràtààrà nípa àwọn ìlàkọjá wọ̀nyí. Lẹ́yìn tí wọ́n fi òfin de orin rẹ̀ yìí nípa lílò rẹ̀ lórí rédíò àti tẹlifíṣàn, òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí lépa ẹ̀mí ẹ̀ nítorí orin yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́jọ́ tí orin tàkókò yìí jáde, èyí tí ó jáde nínú oṣù yìí, òun náà ni àjọ NBC tó ti fi sákúlà wọn jáde tí gbogbo ìkànnì rédíò àti tẹlifíṣàn wípé orin Idris Abdulkareem yìí kò gbọdọ̀ jẹ́ lílò láwọn ìkànnì gbogbo. Orin tó ṣe yìí ó jẹ́ orin alágbára tó ránṣẹ́ sí ìjọba Bọ́lá Ahmed Tinubu àti ìgbìmọ̀ rẹ̀ nípa ìṣàkóso wọn. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ náà làárán síná. Ọmọ Tinubu èyí òní tó jẹ́ Ṣèyí Tinubu, òun náà ló fi sí ọ̀hún náà. Ó ní kó sọ fún bàbá rẹ̀ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà. Àjọ NBC wọ́n fi ìwé wọn yìí ránṣẹ́ sí àwọn ẹ̀ka ilé ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo ìyẹn ní ọjọ́ 9 oṣù kẹrin yìí wípé láti ọjọ́ náà lọ ilé iṣẹ́ ìròyìn kankan tó ń gbóhùnsáfẹ́fẹ́ bóyá lórí rédíò àbí tẹlifíṣàn ò gbọdọ̀ lo orin náà. Ṣùgbọ́n ọpẹ́ pàtàkì lọ́wọ́ ayélujára lónìí níbi tí orin náà ti di mímọ̀ tí wọ́n sì ń pín káàkiri lọ́wọ́ ara wọn ń bẹ̀. Ohun tí àjọ tó ń rí sí ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ sọ ni pé wọ́n ní orin yìí tàbùkù ìjọba tó ń bẹ lórí àlééfà. Orin ọ̀hún ó sì lọ tààrà láti dojúkọ ìjọba tí ó ń bẹ lórí àlééfà lákòókò yìí. Nípa bẹ́ẹ̀ ó ti jẹ́ ohun èèwọ̀ àìgbọ́dọ̀ lò lórí rédíò àti tẹlifíṣàn. Wọ́n ní orin náà tako abala 3 ìpín 1 ẹsẹ̀ 8 ìyẹn òfin tí ó de ìgbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn. Wọ́n ní abala yìí ń sọ nípa gbígbé orin jáde àti fídíò lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kò gbọ́dọ̀ jẹ́ èyí tó tako ìjọba tàbí àwọn ènìyàn tó ń ṣèjọba lé lórí wọn. Ẹni tó jẹ́ olórí olùmójútó ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn Susan Obi, òun náà ló sọ ọ̀rọ̀ náà nínú ìwé tó fi jáde fún gbogbo ẹ̀ka tó ń gbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn. Ó ní bó tilẹ̀ jẹ́ ṣe pé orin ọ̀hún ti wà lórí ayélujára o, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ka tó ń gbéròyìn jáde lórí rédíò àti tẹlifíṣàn ó ti di èèwọ̀ fún wọn láti lo orin náà. Nínú orin tí Abdulkareem ṣe yìí, ó náà ló ti pe àkíyèsí ọmọ Tinubu ìyẹn Ṣèyí Tinubu wípé ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà yìí ò dáa, wípé kó sọ fún bàbá ẹ̀ àwọn ìlàkọjá ọmọ Nàìjíríà. Orin yìí ló jáde ní ọjọ́ 6 oṣù kẹrin ọdún tá a wà nínú ẹ̀ yìí. Nígbà tó sì máa fi di ọjọ́ 9 oṣù tá a wà nínú ẹ̀ yìí náà ni àjọ NBC ti sọ pé orin náà gbọdọ̀ di lílò lórílẹ̀‐èdè Nàìjíríà. Orin èyí jáde lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ èyí ò ní tí ọmọ Tinubu ìyẹn Ṣèyí Tinubu lọ sí apá àríwá orílẹ̀‐èdè Nàìjíríà níbi tó ti ń pín oúnjẹ fún àwọn èèyàn tó sì fi dá wọn lójú pé ìjọba Tinubu jẹ́ ìjọba tó dára jù, èyí tó dára jù lọ nínú èyí tá a ti ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun ló wá fà ó tí Abdulkareem fi jáde láti kọrin èyí ò ní tó fi sun Tinubu wípé kó sọ fún bàbá ẹ̀ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lénìí. Ó fi sọ nínú orin ẹ̀ pé Nàìjíríà ò dára nípa àwọn oúnjẹ gbogbo tí à ń rà àti ìgbé ayé ọmọ ènìyàn, nípa dátà tá à ń lò àti iná ọba tó dárekúrekú èyí ò ní tí ò dúró, nípa ojú ọ̀nà. Ó wá ní kí Ṣèyí Tinubu sọ fún wa o lọ́dún 2 tí bàbá ẹ̀ ti wà lórí àlééfà. Ipa wo ni Tinubu kó lórílẹ̀-èdè Nàìjíríà fódìdí ọdún 2 tó ti wà nípò ààrẹ. Ó ní sọ fún bàbá rẹ̀ pé ìlú le. Ó ní sọ fún bàbá rẹ̀ àwọn ènìyàn ń kú. Ó ní sọ fún bàbá rẹ̀ àwọn ènìyàn ń bẹ́ sódò nítorí àìríjẹ àìrímu. Ó ní sọ fún bàbá rẹ̀ pé èyí tó wà ńlẹ̀ yìí ó tún burú ju jàgàjàgà lọ. Bá a bá rí nǹkan míì tá a lè pe ìṣèjọba Tinubu,
ó ní ó burú ju ti jàgàjàgà lọ o. Báyìí ló ṣe bá Ṣèyí Tinubu sọ̀rọ̀ nínú orin ọ̀hún tó ní kó bá bàbá ẹ̀ sọ̀rọ̀. Ó ní mo fẹ́ búra pé ìjọba bàbá rẹ̀ ò dáa. Ìlérí òfo ó ti pọ̀ jù nínú tó ṣe fún wa. Ó ní fi iṣẹ́ ọmọ Nàìjíríà ránṣẹ́ sí bàbá rẹ̀. Ó ní àwọn ajínigbé ń gbé nípa. Ó ní bẹ́ẹ̀ bàbá rẹ̀ ò ṣe nǹkan kan sí i. Ó ní wọ́n sì ń sọ pé bàbá rẹ̀ ló ṣe ìjọba tó dáa jù. Ó ní Ṣèyí ìwọ ò rìn lójú pópó. Ó ní ṣe bí ojú òfurufú nìwọ ti ń fò. Ó ní bí wọ́n bá tó bẹ́ẹ̀ ni ó ní kó àwọn ẹ̀ṣọ́ rẹ̀ kó lẹ́yìn rẹ̀. Kó rìn láàrin ìgboro wò. Kó wá wò ó bọ́yọ́ ọmọ Nàìjíríà ò ní ya ẹ̀jẹ̀ àbí bò ẹ́ lásọ. Àwọn nǹkan wọ̀nyí ni Abdulkareem kọ nínú orin ọ̀hún tí NBC fi sọ pé wọn ò gbọ́dọ̀ gbórin ọ̀hún jáde nítorí pé ó tàbùkù ìjọba òde òní. Abdulkareem ó darapọ̀ mọ́ ẹgbẹ́ olórin kan tá a mọ̀ sí The Remedy ìyẹn láti ọdún 1997 sí year 2000. Nígbà tó di year 2000 ó náà ló bá wọn pín gààrí ní ò bá wọn ṣe mọ́ tó sì lọ dá ẹgbẹ́ tiẹ̀ sílẹ̀ tó kọrin kan ní year 2002. Orin ọ̀hún náà pè ní Mr Lecturer. Orin ọ̀hún ló fi tako ìṣesí àwọn lecturer ìyẹn àwọn olùkọ́ fásitì bí wọ́n ṣe máa ń béèrè ẹran sókun símú lọ́wọ́ àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn ọmọge ní fásitì kó tó di pé wọ́n fún wọn ní máàkì. Ó fi orin yìí tako ìṣesí wọn nígbà náà níbi tí ó ti ń sọ fún wọn pé Mr Lecturer ìwà tí àwọn olùkọ́ fásitì ń wò ní àwọn fásitì gbogbo ó tako ìṣesí ọmọnìyàn ó sì fojú sunbẹ̀ nígbà náà. Inú gbogbo akẹ́kọ̀ọ́ ló dùn nítorí pé ó fi ìwà àwọn olùkọ́ hàn gbayagbaya láwọn ìta. Ọ̀pọ̀lọpọ̀ fásitì ó náà ni wọ́n sì ṣe òfin nígbà náà wípé olùkọ́ tí ọwọ́ bá tẹ̀ pé ó ń fi ojú abẹ́nú tọrọ ẹran sunkún símú lọ́wọ́ abo irú ẹni bẹ́ẹ̀ yóò fi mú ẹ̀dánrin o. Ṣùgbọ́n nígbà tó di 2024 ó náà ló gbé orin kan jáde èyí tá a pè ní jàgàjàgà ìyẹn láyé ìjọba Ọbásanjọ́ nígbà náà. Orin yìí gan ló fi di ẹni tí ó fi di mímọ̀ táwọn èèyàn wá ń wá káàkiri nígbà tí ó kọrin èyí láti fi sí ojú ìjọba sí àwọn nǹkan tí wọ́n fi sílẹ̀ láìṣe. Òun náà ni àwọn èèyàn gbèrò ní àwọn kan gbèrò nínú ìjọba ńgbà náà láti máa wá káàkiri. Ìṣàkóso NBC nígbà náà wàá fi òfin de orin náà láti lò ó ní ìkànnì ayélujára gbogbo káàkiri. Nígbà tí wàhálà ọ̀hún sì pọ̀ fún Idris, Abdulkareem òun náà ló gbéra kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ló lọ fara rẹ̀ soko sí orílẹ̀‐èdè Ghana. Látìgbà náà ló sì kò tí ò wálé. Ṣùgbọ́n nígbà tí ètò ìṣèjọba ààrẹ Ọbásanjọ́ lọ tán nígbà náà lẹ́yìn ìgbà náà tí atẹ́gùn fẹ́ sílẹ̀ ló padà sórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tí ọmọ Tinubu wá lọ sí apá àríwá láti lọ sọ pé bàbá òun náà ló dára jù ìṣèjọba rẹ̀ náà ló sì tọ̀nà jù òun náà ni ọmọ Nàìjíríà gbádùn jù. Òun ló fà á tó fi jáde tọ ọmọ rẹ̀ wá nípa kíkọrin yìí láti sọ fún un pé ìṣèjọba bàbá ẹ̀ òun náà ló burú jù nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Tọ́. Alpha, I swear your papa no try. Too much empty promises. Bala blue grammar. Bula blue wahala. On behalf of Nigerians, take our message to him. Ìkànnì ọmọ aláṣẹ media ẹ máa gbọ́ ẹ máa wò ẹ ṣíà ẹ bó bá ṣe ń lọ àwọn ò ní jẹ́ kí tí yín ó di sí o. Oníjù báyìí lọ táàrí labalábí tá a wà yìí ọmọ aláṣẹ media ẹ máa gbọ́ ẹ máa wò a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ire o ire kàwé. Àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde. Àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àtirẹ̀tirẹ̀.